bó ṣe ń bẹ̀rẹ̀ òun nìyí o bó ṣe ń bẹ̀rẹ̀ òun nìyí o wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ o àwọn tó máa ń fọwọ́ ọlá gbani lójú àwọn tó máa ń fi ọwọ́ ọlá rẹ́ni jẹ wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀ o bó ṣe ń bẹ̀rẹ̀ náà lélẹ́yìí o ọ̀rọ̀ Koko Zaria àti Baba Lawori òun ni mo fẹ́ dá sí òun ni mo fẹ́ sọ sí ṣàdédé ni mo gbọ́ pé Koko Zaria ó fọ́ ìgò lórí Baba Lawori mo máa ń wò wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ pa wọ́n pọ̀ ṣé wọ́n gbàyàwó ara wọn ni àbíṣẹ́ pa wọ́n pọ̀ ni tó fi máa mú Koko Zaria bógó lórí Baba Lawori kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ ìwádìí nìyẹn so ìwádìí wá fi ń yé mi wípé Baba Lawori ó gbaṣẹ́ MC gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ó máa ń ṣe MC yá ó gbaṣẹ́ MC ní ṣáìdì Ìdímú ṣáìdì or something like that mi ìrántí òkò bẹ́ẹ̀ mú ibẹ̀ ló ti lọ ṣiṣẹ́ so God so good occasion tó pè sí Koko Zaria was there yá wọ́n ní bó ṣe dé agbo yẹn bóyá ó fẹ́ lọ jókòó sí orí ibi tí wọ́n prepare fún orí iṣẹ́ àtọ́ prepare fún àbí ó ń lọ sórí stage straight ni ṣàṣẹdé ni wọ́n sọ pé Zaria ránṣẹ́ pé Baba Lawori pé kíkan náà ọmọ ẹ̀ kó lọ pè wá ok máa yí disrespect rẹ̀ to me ó disrespect rẹ̀ reason tí mo sọ pé ó disrespect rẹ̀ ni pé kò ń ṣe Koko Zaria ló yẹ kó command ẹ̀ pé kó wá but máa yí wò pé bóyá tó ń jẹ́ kí peace reign bẹ́ẹ̀ mi ṣe wò on my own view jẹ́ kí peace reign ok ó lọ bá ok ó wá bá ẹni yẹn dẹ́n wọ́n ní láti máa challenge ẹ̀ pé kí ló dé tó rí ẹ tí kò kí ẹ Koko Zaria ṣé torí wọn bá ṣe ń di kékeré tọ́lọ́run ti jogún fún ẹ àbí wọn bá gbára kékeré tó ti wà lọ́wọ́ ẹ̀ ń sìn ó ti wá di pé kẹ̀kọ́ máa fi búlì àwọn èèyàn torí to me n tó ṣe yẹn ó kù díẹ̀ káàtó láti kọ́kọ́ kọ̀máǹdì èèyàn pé kó wá bá ẹ ẹni yẹn tó wá disrespect rẹ̀ ó wá bá ẹ ó wá ń challenge ẹ pé kí ló dé torí ẹ tí kò kí ẹ ta ni ẹ ṣé o jọ lọ́hùn ni ṣé o jọ lọ́hùn ni ó ń ṣọ lọ́hùn tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ló ń bọ́ Baba Lawori ìwọ̀n ló máa mọ̀ òkè ẹni ìwà disrespect rẹ̀ náà nìyẹn ó wá bá ẹ kí ló wá hẹ̀ǹdì ẹ̀ wọ́n ló tún ṣàlàyé fún ẹ pé òun ò rí ẹni tó ń bá rí ẹni òun máa kí ẹ blablabla gbogbo explanation máa yẹn náà kò tẹ́ lọ́rùn at the end of the day oníkan lọ bógó lórí ẹ kí wàá ní géènì ẹ báyìí kí ni géènì ẹ ń gbà tó bógó lórí ẹ èmi dẹ̀ mọ nǹkan tó fa gbogbo eléyìí mo mọ̀ mi ò kàn ní túṣu désàlẹ̀ kòkò ni bóyá tásìkò bá sì tó bóyá a sì máa túṣu yẹn désàlẹ̀ kòkò bọ̀ tí o gbọ́dọ̀ wá torí pé òun lọ sẹ́dẹ̀ kó wá bẹ̀dẹ̀ jẹ́ má torí pé òun lọ sẹ́dẹ̀ kó bẹ̀dẹ̀ jẹ́ rántí pé ibi tó ti kúrò yẹn orísun ẹni ibi tó lọ lénìí ibi tó ti kúrò ló jẹ́ kán mú ẹ̀ níbi tó lọ lénìí tí ò bá sí ibi tó ti kúrò ni wọn ò lè mọ̀ ẹ́ níbi tó lọ lénìí ó wá torí wípé òun lọ sẹ́dẹ̀ ó wá fẹ́ bà ẹ̀dẹ̀ jẹ́ má gbàgbé pé tí ẹ̀dẹ̀ ò bá lọ sùn ẹ̀ àti padà sẹ́ẹ̀dẹ̀ kò ní í sì mọ́ mi ò gbàdúrà kí nǹkan kan ṣe ẹ́ o mi ò gbàdúrà kí nǹkan kan ṣe ẹ́ but èèyàn kí n torí pé èèyàn ń lọ sí ibì kan kó bàbí tó ti ń bọ̀ jẹ́ àwọn olóyè ọ̀rọ̀ nìkan tí mò ń sọ yìí máa yé so torí gbé ibi tó ti wá kúrò ń sìn gbogbo àwọn fáǹsì ẹni yẹn gbogbo àwọn ọ̀rẹ́ ẹni yẹn gbogbo àwọn ará ẹni yẹn tí wọ́n bá ti wá rí wọn sìn wọ́n ti di ọ̀tá títí ẹ ilé ayé ò rí bẹ́ẹ̀ ilé ayé ò rí bẹ́ẹ̀ báwo la ṣe ń gbélé ayé bẹ́ẹ̀ nípa àní kú mọ́ báwo la ṣe ń gbélé ayé bẹ́ẹ̀ nípa fẹ́ jù sílé ayé yìí ni tọ́lọ́n bá tiẹ̀ fún ẹ lágbára tó fún ẹ lówó rántí pé àwọn kan ti ní owó ìlànà àwọn dà lẹ́nìí àwọn kan ti lo agbára ìlànà àwọn dà lẹ́nìí ìwọ náà dẹ̀ fi lẹ́gẹ́sì tó dálẹ̀ fún àwọn ọmọ ẹ̀ fi lẹ́gẹ́sì tó dálẹ̀ fún àwọn ọmọ ẹ̀ káwọn ọmọ ẹ̀ náà tiẹ̀ débì kan kán gbọ́ pé ọmọ Koko Zaria lélẹ́yìí o kán dẹ̀ máa fi ìwà nǹkan tó ṣe sẹ́yìn kán dẹ̀ máa fi kẹ́ àwọn ọmọ yẹn
kò dáa wá ní kan lọ bógò lórí bàbá oníbàbà Ọláìyá Igwe wọ́n tún wá bá yín dá sí i wọ́n náà tún bá ẹ sọ̀rọ̀ wọ́n ń bá ẹ wí instead kò tẹ̀ wá pè wọ́n ní wọ́n náà wọ̀n ṣọ́láìyá Igwe jẹ́ ẹni tó mọ̀ ni ẹni tó mọ̀ dáadáa ni ẹni tí mo mọ̀ pé ó máa ní aago ẹ̀gan ni ṣojú nǹkan tó lè pé lọ bàbá ẹ má bínú ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀ báyìí kásà báyìí káwòsí kó tiẹ̀ tún wá ọkàn díẹ̀ pa kó tiẹ̀ tó fi báàkì ẹ̀ lẹ́yìn kó o dẹ̀ ṣàlàyé fún wọn instead kò ṣe bẹ́ẹ̀ kí ni nǹkan tó ṣe ó ní Ọláìyá ń ta tamtom sáré lẹ́nu ẹ̀ Igwe ń ta tamtom can you imagine can you imagine má rà gbà fìyìn má torí pé o ti ní ṣẹ́ńjì díẹ̀ lọ́wọ́ o ti lágbára díẹ̀ o ti wò pé kò sí nǹkan tó fẹ́ ṣe tó máa ṣe táwọn èèyàn máa bí ẹ wò tó bá wò ó pé whatever tó bá ṣe kò sẹ́ni tó lè bí ẹ àwọn tó máa bí á bí ẹ o àwọn tó máa bí á bí ẹ o ẹ̀yin olólùfẹ́ mi mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí mo fẹ́ kẹ́ bá mi share kó go viral mo fẹ́ kó kan Koko Zaria lára ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ̀ o ayé àtijọ́ ni o nísìnyí ojú lèèyàn máa ń mú tó o mo fẹ́ kí Koko Zaria kó gbọ́ mẹ́sẹ̀gì kó dẹ̀ tètè ṣe àtúnṣe nǹkan tó ń ba kàrí èèyàn jẹ́ kékeré ni o nǹkan tó ń gbèyàn ṣubú kékeré ni o ò ní ṣe ẹni tó máa gbé ẹ ṣubú o ò dẹ̀ ní ṣe ẹni tó yẹ pé ó máa ba tiẹ̀ jẹ́ o Koko Zaria má tàgbà mọ́lẹ̀ o má ràgbà fi o ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí mo fẹ́ kó kan Koko Zaria lára ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ẹ bá mi tẹ like mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi comment lórí nǹkan tí mò ń sọ yìí kí ni opinion tiyín kí lè rò ọkàn tiyín lórí ìwà tí Koko Zaria hù yẹn kí lè rò ọkàn yín ẹ jẹ́ ká fi èrò ọkàn hàn àwa Yorùbá ẹ má máa jẹ́ ká máa tara wa lọ́pọ̀ ẹ má máa jẹ́ ká máa rí dínkù ara wa kí ló dé ṣé tá bá ti lówó díẹ̀ tá bá ti lágbára díẹ̀ sí ṣé Nàìjíríà ti wá di ìlú búlì báyìí sìn ó ti di ìlú tó yẹ pé tó bá ti ní ṣẹ́ńgì díẹ̀ lọ́wọ́ ó kàn lè máa búlì yàn anyhow ó kàn lè máa harass yàn anyhow ó kàn lè máa fọwọ́ ọwọ́ lágbàyàn lójú just anyhow kò dáa ẹ máa rántí àtúbọ̀tán ẹ máa rántí ọjọ́ ọ̀la ẹ máa rántí ọjọ́ tá a máa sùn tá à ní jímọ̀ àwọn ọmọ tẹ́ ẹ fi sílẹ̀ kí lẹ fẹ́ kán dé bá lẹ́gẹ̀sì wo lẹ fẹ́ kán tẹ̀lé Koko Zaria má rò pé bóyá o ti ṣe kíní o ti mú jẹ o ò mú jẹ o millions of èèyàn ló gbọ́ gbogbo nǹkan tó ṣe yìí o má jẹ́ kó di nǹkan tó yẹ pé tó bá di ọjọ́ iwájú wọ́n máa fi tako ẹ o ó máa ń wù mí kó tètè lọ ṣe àtúnṣe Koko Zaria ó ń wù mí kó tètè lọ ṣe àtúnṣe èèyàn kì í sọ pé torí pé òun lọ sẹ́dẹ̀ kó ba ẹ̀dẹ̀ jẹ́ torí gbogbo àwọn tó bá ṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí tọrọ dáríjì lọ́wọ́ wọn kò ná ẹni nǹkankan Koko Zaria kò ná ẹni nǹkankan kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí ọ̀dọ̀ babaláwo rẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ kó o dẹ̀ béèrè pé èlò ni hospital bill ẹ̀ kò ná ẹni nǹkankan Koko Zaria kò ná ẹni nǹkankan nínú nǹkan tọ́lọ́run ti ṣe fún ẹ in fact ó dàbí drop in a river ni kó o kàn mú drop in a river bẹ́ẹ̀ ni o béèrè lọ́wọ́ babaláwo rí èlò ní hospital bill ẹ̀ kó san kó dẹ̀ tọrọ àforíjìn torí ẹ̀ nìkan o torí ọ̀la ni o jẹ́ kí gbogbo àwọn èèyàn dẹ̀ mọ̀ pé o tọrọ àforíjìn kó wá tún wá padà sọ́dọ̀ Ọláìyá Igwe kó tọrọ àforíjìn lọ́wọ́ títí wọn náà àwọn kan wà tí kò yẹ kéèyàn máa yájú sí ó dẹ̀ fi wá jọ ọ̀gá ẹ níbi tó ti kúrò fi wá jọ náà kò ṣe kí bóyá mo fi ń support ẹ ṣé wọn pa múra wa dáadáa àjọ dàgbà ló ní Òṣòdì ni tó dẹ̀ mọ̀ kò sẹ́ni tó gẹ́ lè rí báyìí tẹ̀rín tó yàyà ni bó ṣe ń dọ̀bálẹ̀ la máa kúrú la máa ga la máa kí wọn kò rẹ́ níbọ̀dì fi rí àtọmọdé àtàgbà ló ń respect ó dẹ̀ fi wá jọ kó dẹ̀ tó fi wá jọ àwọn bíi Olúfimọ Mátàgbà mọ́lẹ̀ King of Fuji
irú àwọn tó yẹ kó o fi wà jọ nìyẹn irú àwọn tó yẹ kó o fi wà jọ nìyẹn fi wà jọ wọ́n yẹn jọ Koko Zaria mo nífẹ̀ẹ́ mo láìkì ẹ mi ò fẹ́ kí nǹkan kan ṣe ẹ́ bọ̀ tó bá ti di pé o ti ń tàgbà mọ́lẹ̀ o ti ń rí àgbàfín ó léwu Koko Zaria ó léwu lọ tọrọ àforíjìn gbogbo ibikíbi tó bá ti ṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí lọ tọrọ àforíjìn ẹ jọ gbogbo ẹ̀yin tí fídíò yìí bá dé ọ̀dọ̀ ẹ bá mi share ẹ̀ mo fẹ́ kó kan Koko Zaria lára mo fẹ́ kó kan Koko Zaria mo fẹ́ kó kan lára mo fẹ́ kó listen kó gbọ́ fídíò yìí jọ lọ ṣàtúnṣe gbogbo àwọn tó bá ṣẹ̀ lórí ọ̀rọ̀ yìí lọ ṣàtúnṣe kò ná ẹ ní nǹkan kan wọ́n ní ká dọ̀bálẹ̀ fún ara yín ò ní ká má ga kò sẹ́ni tí ò ṣe mistake o kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe Ọlọ́run ọba nìkan òun ni kò lè ṣàṣìṣe ọmọdé ń ṣàṣìṣe àgbàlagbà ń ṣàṣìṣe ọkùnrin ń ṣàṣìṣe obìnrin ń ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe bọ̀ tó bá ti rí ẹnì kan àbí méjì tó bá ti ń pè sí àkíyèsí wọ́n nífẹ̀ẹ́ ni o wọ́n nífẹ̀ẹ́ ni o èèyàn tá a bá fẹ́ kó ṣubú òun ni wọ́n máa ń sọ àṣìṣe ẹ̀ fún òun náà máa ń fi àṣìṣe ẹ̀ hàn torí pé kí ni wọn ò fẹ́ kó ṣubú ni Zaria ò ní ṣubú dànù ọ̀tá ò ní rẹ́yìn ẹ̀ lọ ṣàtúnṣe jọ lọ ṣàtúnṣe Zaria mo nífẹ̀ẹ́ gan lọ ṣàtúnṣe má torí pé o fẹ́ lọ sẹ́dẹ̀ kó o ba ẹ̀dẹ̀ jẹ́ tó o bá tẹ̀dẹ̀ dé níbo lo fẹ́ ráyè dé sí nígbà tó bá ti ba ẹ̀dẹ̀ jẹ́ ó lè wo pé ibi tó ń lọ yẹn ó máa sàn ẹ́ dáadáa kó jẹ́ pé ẹ̀dẹ̀ yẹn náà ló ṣe ń padà bọ̀ o bọ̀tí mo gbà ládùúrà fún ẹ àṣìṣe ò ní bá ẹ ò ní ṣìṣe ò ní ṣílẹ̀tẹ̀ ò ní tẹjúlẹ̀ mọ́lẹ̀ jọ mo bẹ̀ ẹ́ ni lọ tún àtúnṣe kò tí late kò tí late pé babaláwo rí béèrè iye tó ná ní hospital san ó kéré sí nǹkan tọ́lọ́run ti ṣe fún ẹ kó dẹ̀ tọrọ àforíjìn pé Ọláìyá Igwe tọrọ àforíjìn gbogbo àwọn tó mọ̀ pé ó ṣe lórí ọ̀rọ̀ ìtẹ́mi fún ara mi ò mọ̀ tọrọ àforíjìn lọ́wọ́ wọn ṣe bí àwọn tí mo sọ fún yẹn ṣe bí ọ̀gá tó kó lọ́dọ̀ ẹ̀ ṣe bí Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ King of Fuji ṣe bí wọn ìwà pẹ̀lẹ́ òun ni iyì ọmọlúàbí ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín gan mo dúpẹ́ lọ́wọ́ yín ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di èmi ni màá máa wá ẹ̀yin ni màá máa bá èmi ò ní bá wọn lọ ìlọ ẹja tó lọ tí ò dálé omi mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ọ̀kan tó lọ tí ò dálé odò ẹ̀yin ni màá máa bá mi ò ní fi gbogbo yín ṣàwátì ire o.